ẹ kú dédé àsìkò yìí o, ẹ káàárọ̀ o, ẹ káalẹ́ o. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí pátápátá káfàtà. A tún kí yín káàbọ̀ padà sórí ètò yìí, ètò Fèyíkógbón. Fèyíkógbón lètò, ètò ni Fèyíkógbón. Ẹ wò ó, mo kí Ọlọ́run, mo fi ẹ̀yìn fún àná mọ̀ọ́mọ́. Mo kí gbogbo lọ́gàálọ́gàá tó dìkànnì tá wà yìí mú. Bàbá wa Wàsíù ikú lòpin ẹ̀dá. Akíyín o, àṣetì bọ́jọ́ àṣetì ò ní bá yín. Àwọn tí tèmi ọba Michael Àjàsá, bàbá mo kí yín gan ni, àní ṣàṣetì láti Èdùmàrè. Mo wá kẹ́ni bí ẹni èèyàn bí èèyàn, Isiaq Àrẹ̀mú Àkórèdé, bàbá mo kí yín o, mo kí yín, mo fọ́ fún yín naturally, àní ṣàṣetì, pèdèpèdè ní gbogbo wa, àní ṣèdèpè. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀, mo kí gbogbo ẹni tí mo bá lẹ́yìn, mo kẹ́ni tó jù mí, mo kẹ́ni tá a jọ jẹ́ sàwáwù. Ẹ wò ó, lọ́sàn-án ti tòní àtòjọ gbádùn ara wa dọ́ba ni, nítorí pé kí ni no get time for ìgbà tí ẹ ti mọ̀ pé mi ní fún yín lófo. Gẹ́gẹ́ bó ṣe ń lọ lórí ètò Fèyíkógbón, màmá ja yín sí majestically. Kí ni nǹkan tá a ní fún wa lọ́sàn-án yìí gangan lórí ètò Fèyíkógbón, ká má gbára wa lásìkò, torí pé àròjọ́ músolókùn. A kí Alhaji Nasiru Ọpẹ́lóyẹrú, bàbá mo kí yín o, bàbá lágbára Ọlọ́run tí sùn ọmọ bá jiná kò ní jọ yín lẹ́nu. Mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò mi, Samuel Bface, mo kí yín, ẹ̀yin méjèèjì ó ti yé yín. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀wọ̀n mi ti ẹ̀ lè rántí ni. Orúkọ mi ò yí padà, Ismail Monsurati Àrólé aka ìyá àsùrá lèmi ṣe. Òfìkì ni mo ti wá, ibú owó ni mí, èmi lọ́mọ ẹja sí mi, ènìyàn ní fìdí ènìyàn kalẹ̀. Ọmọ ènìyàn bá ṣe bí Ọlọ́run bá ti já mí, ọmọ ẹrú ìbájọba, ìwọ̀fà ìbátìkù kan, ọmọ bó kí mi àgúnlá, bó kí mi àgún tẹ̀tẹ̀, kíkí Olódùmarè ó ju ti gbẹ ènìyàn lọ, ẹni àbùkù tó Olódùmarè ń fi ojoojúmọ́ ẹ kú dédé àkókò yìí. Ẹ wò mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí wípé apèdè àrà ni mí, asọ̀tà òní má sọ̀tà náà ni asọ̀tà náà yẹn á tún ti bọ́ yẹn dànù. Lónìí nǹkan tí mo fẹ́ ká fi kọ́gbọ́n lórí ètò Fèyíkógbón, ọ̀rọ̀ àwọn ayálégbé kan ni mo fẹ́ mú wá fún wa lónìí, káwọn ọ̀rọ̀ ara jọ fi kọ́gbọ́n. Àwọn méjèèjì yìí ni wọ́n ti bímọ. Ọmọ alákọ̀ọ́kọ́ ó máa ń fail, ọmọ ẹlẹ́ẹ̀kejì kò kí ń fail, àmọ́ gbogbo ìgbà ló máa ń rìpíìtì. Ẹ̀yin náà ṣáà ti mọ̀ bó ṣe ń lọ, kò páàsì kò fail kò kóhùn kíláàsì. Ìdí tó já sọ bẹ́ẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ tí ọmọ ẹ̀ máa ń fail yìí, òun ló máa ń pariwo, òun ló máa ń kíbòsí fún gbogbo ayé, òun ló jẹ́ káwọn èèyàn mọ̀ bó ṣe ń lọ yìí pé olódo lòun. Àmọ́ ọmọ ẹlẹ́ẹ̀kejì ìyá ò jẹ́ ká mọ̀ yìí pé olódo lọmọ rẹ̀, á kàn máa dé mọ́ra ni. A kàn mọ̀ yìí pé ọmọ yìí kò kúrò ní kíláàsì, kò páàsì kò fẹ́ẹ̀lì kò kúrò ní kíláàsì ni. Ẹ wò mí, ẹ mọ̀ yìí pé ọgbọ́n táyé la máa fi mọ́ ti Kẹ́hìndé lórí ètò Fèyíkógbón. Ìyá ọmọ tí kò kí ń páàsì, tí òun fẹ́ẹ̀lì, tí ò kí ń kó òun kíláàsì yìí, òun wá wò yí pé ariwo kọ́ ni míúsíkì, MC Barrel nìkan ló máa ń pariwo. Ó sì gbéṣẹ́ lórí ọ̀rọ̀ ayé ọmọ rẹ̀, ó gbìyànjú, ó tọ̀ àwọn onímọ̀ lọ. Àwọn èèyàn ni wọ́n já sí pé ọmọ yìí tó bá kàn lọ iléèwé lásán kàn mọ̀ lù lọ ni, gbogbo ibi tó bá ó kàn mọ̀ lù lọ iléèwé ni o, wípé iṣẹ́ oníṣòwò òun ni kí wọ́n jẹ́ kó ṣe. Àmọ́ kó tó di pé yóò lọ, kó sì má jẹ́ pé inú ìlú yẹn gangan ló máa ti ṣe òwò yẹn, kán jẹ́ kó bọ́ sí ìlú òdì kejì. Kó sì tó di pé yóò lọ, ó ní ìpèsè kan táwọn pèsè fún, tí ìyá yìí tí a fi súre fún ọmọ rẹ̀, so that kò tún ní jáde bọ́ sí ọwọ́ ọlọ́wọ́. Gbogbo abiyamọ, gbogbo etí tó ń gbọ́ mi gbọ́ ètò yìí, mo gbà ládùúrà yìí pé ẹ wò ó, àní ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ, àdẹ̀ ní ṣiṣẹ́ oníṣẹ́, ṣe borí làbá bọ àbá fòrìṣà sílẹ̀. Ẹ wò mí gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ nígbà tẹ́yìn bá mi tẹ̀ wájú. Ìyá yìí kúkú ṣe bí wọ́n ṣe ní kó ṣe, ó sà bólógùn ṣe ní kó sà. Nǹkan tí wọ́n gbélé ìyá yìí lọ́wọ́ kò ń ṣe nǹkan tó yẹ pé bóyá ó léèwọ̀ àbó nìyẹn kan o. Bí ìyá yìí ṣe ń gbé bọ̀, òun ó gbé sórí passage, ẹ mọ̀ kéèyàn ti gba nǹkan níbi tó ti mọ̀, kó kàn dé passage kó kàn gbé nǹkan yẹn kalẹ̀ pé ẹ wo, ẹ jẹ́ kí n sáré búsárí. Ṣùgbọ́n màámi kejì tí mo sọ fún yín pé àwọn ayálégbé méjì ni,
màmí kejì ní titi wọn bọ́mọ tiẹ̀ ṣe gbàwé dé báyìí tóun tún ti rí i pé ó tún ti fẹ́ ìṣe ló ń gbé ta ló bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òdì sínú ayé ọmọ yìí ó bẹ̀rẹ̀ sí ní wí tààrà ó bẹ̀rẹ̀ sí ní wí tòró torí orí afẹ́fẹ́ ó ti yé yín ìgbà tó yẹ pé òdì méjì ló lè tò yín ọlọ́gbọ́n ló ń tu ọlọ́gbọ́n ló ń dì ó bẹ̀rẹ̀ sí ní sọgbá òun ti mọ̀ pé ò lè rí mú òun ti mọ̀ pé ayé rẹ̀ yìí ò tiẹ̀ lè rí ṣe ní ìwọ òòjọ́ bíi lágbájá kò mọ̀ pé ìyá lágbájá ó mọ bó ṣe ń fọgbọ́n ṣe é lórí ètò Fèyíkógbón ó rárá fi ọgbọ́n ṣe é ni so òun wá rò pé ọmọ kejì yẹn ó mọ̀wé ó rò pé bóyá oríire ọmọ kejì yẹn ó ju tọmọ ti tòun lọ ó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òun sì mọ̀ wípé o ò lè soríire bíi lágbájá kò sí ọ̀nà tó lè gbé gbà láyé yìí o ò lè soríire bíi lágbájá ni àṣé ohun tí wọ́n gbé fún ìyá yìí gbogbo wíbẹ̀ jẹ́bẹ̀ ni gbogbo ohun tí ìyá yìí ń sọ pátápátá bẹ́ẹ̀ tí ẹ bá ti wí báyìí bẹ́ẹ̀ náà ni ó rí tó ìyá ti tọ̀hún bú sáré tán ariwo kúkú kọ́ òun kàn gbé ẹrù títí ẹ̀ ó dínú ilé jùà ọba ṣe nǹkan tí wọ́n ní kó ṣe fún ọmọ ẹ̀ ọlọ́run o ọmọ mi tó ń lọ gbá jẹ́ kó soríire o gbogbo ibi tọmọ mi bá kọjú sí jẹ́ kó bóore pàdé o ṣe mọ̀ àtìláwí òun bá ṣẹ́ lọ ni kò tọ́jọ́ kò tó sùn nítorí àkókò wa ṣé kí n má tàn yín ọmọ ti bí tó lọ sí ìrìn àjò ó bẹ̀rẹ̀ sí ní rí tajé ṣe o ajé ó fi ọ̀dọ̀ rẹ̀ ó fi ṣe bùgbé lẹ́yìn àìmọye ọdún à ń gé péréte nítorí àkókò wa tó ọmọ títí tọ̀hún ọmọ ìyá kejì ṣe mọ̀ pé ìyá yìí fúnra ara ẹ̀ ló ti fi ẹnu ara ẹ̀ sọ ọ̀rọ̀ òdì sínú ayé ọmọ yìí ẹ wò mí bí ọ̀rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n tí ọmọ yìí ń ṣe ẹ jẹ́ mọ̀ pé rádaràda rẹ̀ ó gbàwé ìgbélù kódà NAFDAC ọjọ́ rédèrèdè rẹ̀ ó jẹ́ ló ń tẹ̀ tó gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé abiyamọ òun náà ṣàtún gbìyànjú òun náà bá bẹ̀rẹ̀ sí ní jáde pé nígbà tí NAFDAC ti jan rádaràda ọmọ yìí ló ń tẹ̀ yìí ẹ jẹ́ kóun ó ṣègbéṣẹ́ òun náà bá jáde níbi tó jáde lọ àwọn gangan ni wọ́n sọ fún un pé òun gangan ló ń ṣe ọmọ ẹ̀ pé níjoojúmọ́ ló ń gbé ọmọ ẹ̀ ṣépè pé níjoojúmọ́ ló ń fi nǹkan bá lọ́wọ́ àwọ̀ pé báwo tóun bá ń ṣe ọmọ òun ò tún ní jáde wá pé kẹ́ báwọn wá solúsàn ṣe sí bàbá bó ṣe fìbínú kúrò ń bẹ̀nu sọ̀rọ̀ ọlọ́gbọ́n ṣé bákan náà ló máa rí gbogbo ibi tó dé bákan náà ni gbogbo wọn sọ ẹ wo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn alágbára wà ṣébi téèyàn ẹ tó bá mọ̀ ìyó tán ló máa sọ pé kò mà sẹ́nìkan níbẹ̀ ló ṣe lọ sí ọ̀dọ̀ ẹnìkan ẹnìyẹn ló wá sọ pé ìwọ gangan ló sọ ọmọ ẹ̀ di rádaràda ọ̀rọ̀ yìí òun ò mọ́wọ́ òun ò mọ ẹsẹ̀ níbẹ̀ wọ́n bá ní kó nìṣó nínú ilé tó ń gbé ìgbà tí wọ́n á dénú ilé tí ó ń gbé bàbá yẹn lọ tààrà báyìí ó lọ síbi ẹ̀yìn àmù bó ṣe bá nǹkan nínú láìlọ́ọ̀nù dúdú nìyẹn ta ló ní kinní yìí ìyá kejì bá jáde òun lòun ní òun ò dẹ̀ fi ṣàbùrú fún ọmọ ẹnì kankan nítorí pé ọmọ òun lòun fi ṣe ájò fún wọ́n dẹ̀ sọ wípé ẹ̀yìn àmù ni kó mọ bẹ nítorí tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbá tútù làárọ̀ jẹ́ tútù báyìí ni mo tẹnu ẹja bọ́ so tí omi tútù bá ti ń dà sínú kinní bẹ́ẹ̀ ni ayé ọmọ òun ni ó mọ tútù sí ẹ wò mí ni bàbá yìí wá fi yé pé ṣé bí ní jojoojúmọ́ nìwà arábìnrin yìí ló máa ń gbé ọmọ títì ẹ̀ ṣépè láàrin pásẹ́jì níta gbangba ṣé ìwọ ò mọ̀ pé nǹkan kan ń bẹ tó jẹ́ pé wíbẹ̀ jẹ́bẹ̀ ó ń bẹ nínú ilé yìí ni ṣé ti wá rí i pé ẹ̀kọ́ wà lórí ètò Fèyíkógbón tá a lè fi kọ́gbọ́n yálà ó jẹ́ ayálégbé ni tàbí o wà nínú ilé títì ẹ̀ ó yẹ kó o mọ̀ yí pé kódà kó o wà nínú ilẹ̀ àmọ̀gbà tí màláìka ń kọjá lọ ó yẹ kó o mọ̀ nǹkan tó mọ̀ sọ jáde sínú ìṣẹ̀dọ̀ ọmọ rẹ kó mọ̀ bá a ṣìṣe látara rẹ̀ ẹ wo orúkọ mi ò yí padà Ismail Monsurat ní orúkọ mi àti rẹ kọ̀ọ̀kan lónìí 090 nọ́mbà tẹ́ fi dá sétò 09061650315 bye for now.